Battery ti low. What is it for my Ghana? They can put my money. Okay. Hi everyone, it's your babe Abike Jagaba Nuru Omoto Solowo. Ìjayà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. À ń lébọ̀ lẹ́yìn Jagunlabi Abike lára wájú. Iná ń jó ògiri òòsà. Irúnmọlẹ̀ ńlá tó fẹ́lẹ́ ṣiṣẹ́ máa sọ̀rọ̀. Ẹ̀ṣá Jaga Sexy life and direct in Manchester. Okay, to all you Manchester fans, Abike is live and direct in Boston Lane right now. So if you want to come have a moment to remember with the CEO herself, I'm live and direct in Boston Lane, Manchester. I'm going to be touring Manchester round, you know. So if you wish to see me, kindly call me, contact me, inbox me on Facebook. You all know I love you. Okay. Yes. Thank you guys. Thank you everyone. See you. You don't mind. Yes. Yes. I want to Madiba. Esham. Anyway, I'm still live and direct in Manchester. You stand a chance to meet your CEO tomorrow. Call me, inbox me, come to Boston Lane where we're having our Ilea fun tomorrow. Thank you guys, I love you. Mole Nudap, Esham, and John Normally Mom. Oh, I live for you live and direct. Ever people go out on one minute, they want to only one by you for a meal. Emma Road, they can move me. Oh, one day, one day, one for a meal. Life and direct in Boston. It's been a very good reception. Oh my God, Manchester people are so warm. They have welcomed me with so much love, so much. Yes, I'm on live. Yes, so live and direct in Manchester. Ain't Abike Jagaba. Blog anybody, blog him. O ti ń ké ṣiṣẹ́ dé fún ẹ o. Èyí ọmọ èyí iṣẹ́ dé fún ẹ o. Blog anybody. Èmi àti Jagaba àjọ wà ẹgbà gbogbo ìṣẹ̀lẹ̀. Ó yá ẹ̀sùn ní ẹ̀. I love you all too. I love you all too. I love you all too. Without you guys, there's no me. Without you giving me the chance. Hello, sir. How are you? Yes. Igbayilola Koketemi, I love you too. Thank you, guys. Titi Rutanejemi, Odejimi, I love you more. Thank you. Ayena Lance, once I see you, Ileya Lanche in Manchester. He happens to go with me. It's a day. 999 is a day to remember. I'm telling you. This is the pre-party gathering. That was Kuduro of Manchester. Sham. It's a yona. You don't for me. Go concussion. Guy, you're my àwọn tó ń wá bí ẹ mọ́ dúró de náà yìí o mo ti wọlé wá fún ara mi o èrò ti pọ̀ jù o èrò rẹ lẹ́yìn Abike Jagaba o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn ará Manchester wọ́n ṣèyàn jù èèyàn yìí ni wọ́n ọlọ́run ọba gbogbo èyí pàṣẹ Abike I'm telling you àwọn ti Manchester wọ́n ṣèyàn dákú wọ́n gbówó fún mi wọ́n gbé yìí fún mi wọ́n tún fi wọ̀ pé èèyàn yìí la wọ́n ò lè pariwo èrò ti pọ̀ jù bí ìbàtọ́ wá welcome sí ìhòòyìn I'm telling you. Yes, I really do appreciate every one of you. Thank you so much for the love, for the gift, for the reception. You guys are just too amazing. Thank you, thank you, thank you. Yes, so Boston Lane,
tí ń ṣayé ẹ mọ̀ lẹ́ mọ ibi tí ń wà ó ẹ bá ń pọ́ mọ́ mú o pé kó jáde ó mọ ibi tí ń wà ó ọ̀dọ̀ asẹ́ ni mo wà ó bàbá búrẹ́dì bẹ́ẹ̀ ni àti gbogbo àwọn fans Abike Jagaban. So tomorrow is going to be Ileya and we are all going to be gathered here as well to catch up with fun. Thank you Bini ọmọ ya just my party. Èèyàn yìí ní ó yàtọ̀ sí wọn dànù kò ṣáàmù. Èrò ti pọ̀jù ìmọ̀rúkọ wọn ilé mọ̀ dárúkọ wọn. Gbogbo àwọn fans èjè worldwide. Yeah, I can't start identifying them by name, but then they've been really wonderful. They were all gathered here. They all assembled at this very, point to welcome me with so much love. I'm so grateful. Thank you guys. I really do appreciate every one of you. Despite the odds, we still have this large, audience, this large respect from people saying, Abike Jagaban, you are doing so well. We really do appreciate you. So I appreciate God more. I thank God more. What else could I have asked God for? Ariwo yìí pọ̀ wà láì àmọ́ ìbẹ́ ní Manchester o ẹ máa wí pé yín gòrò eyín kú àmọ́ eyín pé ìyá rẹ̀ ọ̀gá rẹ̀ òṣà ńlá ẹ ṣàmọ̀ tó ń fẹ́nẹ́ sí ṣe mouthwash ẹ ṣàmọ̀ àjọ̀nú ọmọ lè mọ̀ ọ̀bẹ ọlọ́run alájọmọ ẹni bọ̀dù. Thank you. Apple drinking thank you everyone. Bini Omoya just thank you. Malaja Toyin Bushri as a lot of us, thank you so much. Thank you. I welcome you all with love. It's just for you guys to know where I am. Tell all my lovers in Manchester that I am live and direct in Manchester. You all stand a chance to meet your CEO, to meet the AJQ. It's not just me. I've got my manager here. I've got so many people here that came with me. Níbi tọ́lọ́wọ́ ọba tó ti ṣe kí ni tó jókòó sí tó nífẹ̀ẹ́ sí life and direct ẹ ti ní aṣọ òyìn bàbá ẹ wojú àwọn ọmọ ayé kí bàbá èrò ti pọ̀ jù ó àwọn ọmọ ẹjẹtì ẹjẹ ń bọ́ta lọ o bẹ́ẹ̀ bàbá ẹ kọ́ sọ ojú wọn. Anyway, this is Abike Jagaban live and direct in Marston Lane, Manchester. Yeah, I need to come out of that place. There's a bit noisy in there. Yes, thank you guys. Thank you. You are more than wonderful. Yes, I'm out now. There's too much noise in there. And I'm sure you guys cannot hear me clearly. Okay, tomorrow is Ileya Festival. We're going to be having so much fun on Marston Lane in Manchester. So you all should join me, fans. We're going to have a party here. Live in Manchester. Àbárẹ́ni tó ń wá mi London tó wo tíkẹ́ẹ̀tì ò tí pé lọ́wọ́ ẹ̀ mo ti fọwọ́ ara mi wọ mọ́tò wá o ìwọ mọ́tò wá Manchester kúkú wá pàdé mi Manchester live and direct ní Marston Lane ẹ̀ṣà bó bá lè yọjú bí wà láì bó bá lè yọjú 99 kò ní fọ́nì torí mo ti wọ mọ́tò wá fúnra mi kúkú wá pàdé mi ní Manchester to be easier for you mo wulẹ̀ waste owó wá sí London lọ́nà àwọn ọmọ mi àwọn ọmọ ayé wọ́n yà padà èrò ti àwọn ará Manchester kò sígbà tí relocate wá Manchester ṣáà ní ẹ̀ṣá mọ̀ mo ti fẹ́ máa gbé Manchester ṣẹ́jẹ́ kúkú múlé tọ́ta ẹ̀ṣá mọ̀ ọ̀tá lé ọ̀kan ọ̀tá ẹ̀gbẹ́lé ọ̀tá ẹ̀kúnlélé ẹ̀jẹ̀ relocate wá Manchester live and direct kí kúkú jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tá mi ká tẹ̀ wo bó ṣe ń lọ ẹ̀ṣá mọ̀ ẹ̀yàn ọmọ ayé èèyàn ẹ ṣe yanjú bẹ́ẹ̀ bá wà lè yanjú láàrin ọ̀sẹ̀ kan tí ń lò mí báyìí ẹ tún yanjú mọ́ ṣé pé jẹ́ ẹ ọmọ yẹn fi lé lọ mi ẹ ṣàgbọ́n wọ́n fi lé lọ mi wọ́n lọ́fẹ̀ẹ́ ní sí oyin máa gbalẹ̀ anyway thank you so much Jumoke Assis thank you.
I am being careful. Àná ojú èjé kan tọwọ́ bọ̀ ọ́ ẹ ṣáà mọ̀ gbogbo ohun fẹ̀yẹ́ ó sì wà ní tàtà bíbí tí bá o. Ẹ̀gbọ́jú bẹ̀. Wọ́n ní ládùúgbò mi tí ì tí ì yò. Àwọn ará mọ́sí iṣẹ́ ń gbọ́. Wọ́n ní ládùúgbò àwọn táwọn ò tí ì yò. Ọlọ́mọ anybody kò ní dédé gbórí jáde. Anyway, àbíkẹ́ni kò wù kí yìí ni. Ọtí yìí náà ní nǹkan wọ́n ti rọ mí yóò mú ní ṣe mọ́sìn. Ẹjọ́ kí ló ló kọ́ mi ta ọ̀? Any fresh bread baked daily. I said bread. I said not me. Only mo pe baba on bread mo. Ọmọ e bread ni ti o. Ọmọ e bread. Ó tàjú èyàn yìí. Ẹ ṣá mo má gbójú jáde o. Thank you so much everyone. Yes, I'm live and direct in Manchester. Ẹ mọ́ dúró ká ẹ mú mi o. Mo ti wọkọ̀ wá báyìí fúnra mi o. Ẹ jẹ́ gbọ́ta. Abárẹ́ni tó wá mi bọ̀ London tó wọkọ̀ ètí pé ìtì wọkọ̀ wá Manchester fúnra mi wá. Mo dẹ̀ wà ní Mostin Lane lọ́la. Mostin Lane mo jẹ́wọ́ bí ti wà o. Mostin Lane ẹjọ́ wa kàn mí mọ́ bẹ̀. Ẹgbóríwó ẹgbọ́ ọlọ́pàá wọ ẹgbẹ́ AK-47 Kalashi Bisu. Gbogbo rìbọ́ọ̀bà yìí nìkan ẹ̀kọ́ jáde torí àbí kí ọmọ ńlá ni tó wà daring before 9. Mo ti gbórí wọlé inú Manchester fúnra mi. Ẹ má wá bá mi ní London. 9 ti pẹ́ jù. Ẹ make be first, second, third, fourth. Hold on the 4 ìrọ̀lẹ́ kí n tó kúrò bí báyìí. Anyway, Yomaye, thank you so much for joining me. It's just to share this momentary, joyous, period with you all. So thank you, everyone. I'm going to be here for another 2 hours in Ase Nami. Wọ́n làwọn òràn yín àwọn òràn. Ruti Keshi bọ́ta o. Ibi tí bàbá oní búrẹ́dì ti ń ta búrẹ́dì nìyẹn o. Ẹ wá ra búrẹ́dì tó ṣe gbé jáde nínú oven fresh and direct. Ẹ ṣáàmù. Ẹlẹ́gbẹ̀pá kílẹ̀ tún gbà bí yàtọ̀ sí búrẹ́dì kan. Ẹ̀wọ̀ àgọ̀yìn. Wọ́n lọ ń tẹ̀wọ̀ àgọ̀yìn. Wọ́n l'African shop ní. Gbogbo díríkì bẹ́ẹ̀ bá mọ́ríjì. Wọ́n tiẹ̀ fún mi kan lé ní ó nọ́ọ̀kì sí oyin ọ̀tẹ̀ rí. Wọ́n ní búlẹ̀tì ní jẹ́. Àwọn ló gba franchise ẹ̀ ní Manchester Mostin Lane. Wọ́n ta Guinness. Ṣé wá sọ́dọ̀ Ase Nami gbogbo lòwò ní o. Ọmọ ẹ̀ ń búrẹ́dì bíi ti Jùmọ̀kẹ́. Wọ́n lọ tún ta ti Nàìjíríà bí tó yìnbó. Ti Nàìjíríà ni. Anyway, Guinness Nàìjíríà tún bẹ fún yín. Bàbá rẹ̀ ní fẹ́ ṣe pátí ni. Wọ́n lọ ń jẹ́ gbìngbìn onírun àbí ìgbín lásán. Wọ́n ní ìgbín onírun. Àwọn bọ́ìsì láwọn dìbò fún ìgbín onírun. Ìgbín onírun. Ìgbín tó tún dánrí náà tí ò ní nǹkan kan lára náà. Àwọn bọ́ìsì láwọn ń jẹ. Ẹ wọ bí kẹ́ ẹ wá rà. Wọ́n ní bàbá wa tá bá rí ìgbín tí run ẹ̀kún lákùújù. Wọ́n láwọn àṣẹ judgement fún. Àbíkẹ́ Jagaba life in that trophy. Ẹ jọ o, gbogbo ẹ̀yin ará Manchester tẹ̀ lépa ayé mi. Mo wà ní Mostin Lane ní ọ̀la. From 7 p.m. Láti àárọ̀ 7 p.m. 7 p.m. to 2 a.m. Ó ti lọ 2 a.m. alẹ́ tí mo wá bá yín báyìí ẹ̀ẹ́gá yìí fáǹsì ti pọ̀ jù Ruti Keshi ò wá bọ́ síbí wọ́n ní Messiah Madiba of this moment ní Abike Jagaba regardless of whatever tẹ́ ẹ bá mọ̀ sọ wọ́n ní Abike Jagaba ọmọ táwọn dìbò fún ni ọmọ tọ́lọ̀ ń yọ́nú sí ni ire o ẹ̀yin ọmọ Jagaba mọ́ yín mì sí yín o ẹbí bá dé lọ́dọ̀ yìí tí wọ́n kọ̀ bá sì communicate pẹ̀lú yín. I love you all. Thank you so much for coming out to join me tonight. I really do miss you, but never mind. I'm going to be having a live chat tomorrow around 10 a.m. to 11 a.m. I hope it's in the favor of the people that reside in the US. Otherwise, never mind. You're going to have the recordings to watch later on. So I love you all. One love, all ages, him worldwide. Vinia ó fẹ́ràn obìnrin jù Vini wàá gba ìyá ọmọ lówó gàbà ń jẹ̀bú òde ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹni bá mi ṣọ̀tẹ̀ wà láì yóò rùkọ igun ni wọ́n nà ya láyọ̀ ọmọ anybody lọ́jọ́ alẹ́ 56 still getting whipped like 26 wọ́n nà ya láyà yewe mọ́ ń sọ fún ọ bọ́ọ̀bà lọ́mọ nǹkan tó sọ wọ́n kú ọ lọ́ṣẹ̀ wọ́n yà ọ́ sí wòwò àfi bíyà ní tiẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yóò jẹ́ lọ yíwà padà wọ́n fi wàjọ Jésù o lọ́mọ tó ń ṣe o kó má yẹ jẹ́ pé wọ́n kúkú gbẹ̀mí rẹ nílé ìtọ́ ń bá bọ̀ yìí anyway ọmọ ayé ó ń kí yín pé ó dìgbà o ó dàbọ̀ nítumọ̀ rí yín láàárọ̀ ọ̀la o
I love you all. Thank you so much for joining me. We are still in one love. All legacy, forward ever, backward never. I love you all. Bye-bye, guys. Now, I gotta go. You won't draw the me. Party Mowa, one for me, warm reception. Over 1,000 online tonight. Okay, thank you guys. I'm going to see you all tomorrow morning. Thank you. Bye-bye now. Bye.